ẹ̀rín máa ń pa mí nígbà míì nígbà tí àwọn obìnrin bá ń sọ wípé kí ọkùnrin ó máa ṣàgbèrè káàkiri kò tó ń téèyàn lè kọ ọkọ lé ìmọ̀ ń pa mí lẹ́rìn mọ̀ pa gbèrè ní gírèdì ẹlòmíì tán bá gbẹ́ ihò lẹ̀ báyìí ó fẹ́ lè ti kíní rẹ̀ bọ̀ ẹlòmíì ò mọmọdé kò má gbà kò mọ onílé kò má lejò so ọ̀rọ̀ àwọn kéèsì tán máa ń gbé lọ́dọ̀ bàbá wa Hamzat Oríyọmí o tọ́mọ ọwọ́ gbọ́ wípé bàbá bọ́mọ sùn ẹ̀gbọ́n bàbúrò sùn kíní kan ṣe kíní kan gbogbo ẹ̀kọ́ ni sí ayé o kódà èyí tí ì ṣe pé sí ayé ló pọ̀ jù ń bẹ tí ọkùnrin ò bá ní self control tí ọkùnrin ò bá ní àmójúkúò nígbà tí wọn náà wá sọ wípé kò tó ń téèyàn ń kọ́kọ́ lé kọ́ bí ọmọ obìnrin kẹ́rù ó sì tún máa bà ọ́ láti fi ọmọ rẹ ti ọkọ kì í ṣe pé ọmọ tó gbé wá láti ta o ọmọ tó bí fún ẹ wá ní ìranù ò tó ń téèyàn ń kọ́kọ́ lé my sister ó tó bẹ́ẹ̀ tí ó bá ti ń dórí àwọn gírèdì kan ó tó bẹ́ẹ̀ o torí tó o bá kọ̀ kì í ṣe pé yóò bá ti ara àtajẹ́ nìkan èyí tó o bí fún tójú obìnrin gan yóò padà bọ́ ọba aláyé jẹ́ alájíkẹ́rí iná ẹ láìkẹ́ kọ́mẹ̀ntì ẹ ṣe ó dàbọ̀.